ìgbà ìwáṣẹ̀. ìdí tí ọmọ Yorùbá nígbà wá lè ní sọ pé kì í ṣe yẹn ayé ò ṣe mí nù sọ̀rọ̀ pé ayé tí ń ṣe olúwa rẹ̀ náà bá wù. ètò tó ń fúnni lóye ètò tó ń sọ nípa ohun tó ti ṣẹlẹ̀ rí láyé àwọn bàbá wa. bàbá tí wàá ṣẹlẹ̀ sí náà fẹ́ kọ́ ṣẹlẹ̀ nígbà yí àbàbà wa ò é sùn jẹ́ kí wọ́n sún síwájú. ewé àtẹ̀kò láyé ń bí ìgbà ìwáṣẹ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n. mo kí yín pé ẹ kú dédé àkókò wa yìí o sórí ètò yín ètò wa ìgbà wáṣẹ̀ nígbà yí àwọn bàbá wa láyé àtijọ́ báwo ni wọ́n ṣe ń tọ́jú ara wọn tí ayé wọn sì dùn tí gbọ̀ngbọ̀n kan sí i báwo ni wọ́n ṣe ń ṣe báwo ni wọ́n ṣe ilé ayé wọn tí ẹ̀mí wọn sì gùn tí wọ́n sì fi àlàáfíà lùgbà pẹ́ láyé àtijọ́ nígbà yí àwọn bàbá wa ní àṣà nílẹ̀ Yorùbá wọ́n sì ní ìṣe ara àṣà òun ni oògùn wà tí wọ́n pè ní àájò àṣà àti ṣe Yorùbá ni kọ̀dàpọ̀ mọ́ ẹ̀sìn kankan àṣà Yorùbá ni pé bí ẹ bá fẹ́ ṣe bí ibà fẹ́rẹ́fẹ́ kí a sì ṣe àgbo ká kí àgbo ká máa mú ká ṣe àgbo mu ká máa fi mú kọ́ gbóná tàbí bíbẹ̀ tí ẹ̀kọ́ ẹni yòówù tí nǹkan bá ń ṣe kí akísà àwọn ọ̀jọ̀gbọ́n tí ń ṣe ìyọwọ́ ayé ni tàbí àrùn ara àṣà àti ṣe Yorùbá ni bá àjàkálẹ̀ àrùn kan ló fẹ́ jà ní àlùjànnú kan ló wọlé ni ó di pé pupa ahé ni wọ́n kí sáwọn ọ̀jọ̀gbọ́n kí wọ́n yí àwọn lọ́kàn bò wò ní tí ń ṣẹlẹ̀ yìí ogun àrùn sí jàkálẹ̀ ikọ̀ rẹ̀ ní kankan ẹnìkan ṣe ń sàrà wọ́n sì mú kí ni kẹ́ ètùtù wọ́n sì ṣe àdúrà ó sì gbà fáwọn àbáwá ti ṣe nígbà wáṣẹ̀ ó ní amẹ́nubà yìí àmọ́ àwọn àṣà àti ṣe Yorùbá kan wà tábà wá ń ṣe láyé àtijọ́ tí a ti rí pé ó ti di ìmẹ́rí láwùjọ láàrin àwọn akẹgbẹ́ wa nílẹ̀ Yorùbá ọ̀kan nù rẹ̀ la fẹ́ sọ̀rọ̀ báyìí àbàbá wa nílẹ̀ Yorùbá wọn máa bàbá jí láàárọ̀ kò tí ì sí àṣà ìbò báyìí àwọn ní nǹkan tí wọ́n fi ń fọnú nù tí wọ́n fi ń yọ ẹnu nù ká máa sọ Yorùbá nǹkan lè máa yí àwọn èèyàn wa tàbí ohun tá à ń rùn lórí gẹ́gẹ́ bíi pákò tá a máa ń rìn lórí òyìnbó ń pè ní twin-stick òyìnbó náà mọ̀ pé Yorùbá ní twin-stick òun ní rírìn báyìí bàbá ti jí láàárọ̀ wọn á bí ọmọ léèrè jó tí rorí ẹ jẹ́ mọ̀ pé àwọn bàbá wa kí òyìnbó tó dé lọ́lọ́run ti fún wọn ní ìmọ̀ àtòyé nígbà wáṣẹ̀ tí wọ́n ní orin kọ̀ọ̀kan níbàámu àti àsìkò tiẹ̀ àti ṣe ti ń ṣe lára wọ́n bá mi ká lọ ìyẹn wọn wa lórí ètò yín ètò wa ìgbà wáṣẹ̀ fáǹfààní ẹni yóò tó bá fẹ́ rí mi mo wà nílàkà òkété ní baálẹ̀ jẹ́rù ilé alága ọ́fíìsì wa tó wà ní Èkó ní Abraham Adesanya shopping complex number 58 ní òní paanu a sì wà ní Ìlọrin number 5 olówó gádà shopping complex ní Táíwò sàlẹ̀ lórí àlàyé tí mò ń ṣe lọ lórí àṣà àti ṣe Yorùbá orin tá bàbá wa máa ń rìn níjọ́ wà ní ẹ jẹ́ ká kọ́kọ́ kà lọ ká tó wá mú kàtà sàlàyé fúnra wa ń bẹ̀ àkọ́kọ́ ni pé àwọn bàbá wa nígbà kan wọ́n á máa rin orin àyín orin àyán orin ìdí orin àyín àyín yàtọ̀ sí àyán igi ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n orin dógóyárò orin ewúro ó làbá wa ṣe ń lò ẹja kọ́kọ́ mú èyí tí gbogbo ayé lè ti kọ́kọ́ mọ̀ nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ orin ewúro àsìkò wo làbá máa ń lò nígbà wáṣẹ̀ orin ewúro nǹkan méjì lẹ lè lò fún tẹ́ ẹ bá jí láàárọ̀ ẹ lè mú igi ewúro kẹjà kẹrin lórí tẹ́ bá ti fọnù nù orin ìta máa ti ń jẹ itọ́ rẹ̀ á máa gbé mì nílẹ̀ Yorùbá nígbà wáṣẹ̀ iṣẹ́ kí ni ṣe lára iṣẹ́ tí ń ṣe lára